èmi náà mo pẹ̀lú àwọn tó nífẹ̀ẹ́ nígbà yẹn lọ mo pẹ̀lú àwọn tó máa ń wò pé ẹ̀wù gẹ́ẹ̀ tó máa ń tajà yìí bó ṣe máa ń jó people love Iyabo Lizzie more than Iyabo Ojo kò kì í ṣe show ní time yẹn ó kàn máa ń jó máa ń ṣe business ẹ̀ Lizzie ó ní ẹran ọ̀fẹ́ lára ó ní ẹran ìfẹ́ lára naturally ni etiquette ju Iyabo Ojo lọ tẹ́lẹ̀. ẹ̀yin tèmi arábìnrin yìí ó ti jáde ó wá sọ̀rọ̀ nípa ìjà Iyabo Ojo àti Lizzie Anjorin ó lóun pẹ̀lú àwọn tó kọ́ nífẹ̀ẹ́ Lizzie Anjorin nígbà náà lọ́hùn-ún ó ní àwọn èèyàn tó nífẹ̀ẹ́ Lizzie ju Iyabo Ojo lọ onígbà kan ni ó kàn tún yí bí ẹ̀yìn yẹn wà ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ìyá yìí ní láti sọ fún wa in details. ṣe ní ìjọ tí Iyabo bá ti bọ́ síta tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe pé tó ń bú Lizzie ìjọ yẹn ní kàríà Iyabo ti tán. Iyabo ń play game yẹn dáadáa bó ṣe máa ń bọ́ síta tó máa ṣe wá sọ pé ẹ má bá mi bájà o mo fà lọ́lọ́run lọ́wọ́ o that's the how to play the game. tí Iyabo bá bọ́ síta tó bá play irú game tí Lizzie ń play that's the end. ṣe ní gbogbo nǹkan tí Lizzie ń ṣe yìí tó ṣe ń ráwọn èèyàn lára òǹdí ẹ̀yẹn she's a person that is naturally loved before. ẹgbọ́n nǹkan tí mo sọ ó jẹ́ èèyàn kan tó ní ẹran ọ̀fẹ́ lára tí Iyabo bá try nǹkan tí Lizzie ṣe Iyabo will go down kò ní réèyàn kankan lẹ́gbẹ̀ẹ́ ẹgbọ́n kò ní réèyàn kankan lẹ́gbẹ̀ẹ́ nǹkan tó o ṣe gbé tèmi bá ṣe mo lè tẹ́sí òun lọ̀rọ̀ àwọn méjèèjì. They are two different people. Lizzie was loved by a lot of people. Tẹ́lẹ̀tẹ́lẹ̀. I can't talk about now. Tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ ti gbọ́. Ẹ má sọ pé fáǹsì Iyabo ni fáǹsì Tọ́lání àbí fáǹsì Lizzie ni Tọ́lání o. Don't talk. I'm talking in general like neutral. I'm not just fans. Mi ò kì í ṣe fan Iyabo. Mi ò kì í ṣe fan Lizzie. Mo sọ níta. Mi ò kì í ṣe fan Iyabo, mi ò kì í ṣe fan Lizzie. In fact, bí mo ṣe wà mo like Iyabo ju Lizzie lọ. But mi ò ṣe fan wọn, but I like Iyabo more than Lizzie. Tó bá ti fi pé nǹkan tí mo sọ make sense kúrò bí kò má bá tiẹ̀ lọ. Mi ò fogun fa ẹ síbí. Mi ò fogun fa ẹ. Ẹ̀yin tẹ́ máa love àwọn èèyàn blindly náà nìyẹn. Tẹ́ máa lọ jà nítorí èèyàn tẹ́ máa lọ gúngò. Tẹ́ bá lọ gúngò tó bá fi yín sẹ́wọ̀n tẹ́ ń jà fún àánú òran yín ṣẹ́. Gbogbo ìjà tẹ́ ń jà yìí kò make sense. Ẹ lè máa jà. Kẹ́ máa jà fáwọn èèyàn tí ò jà. Bí mo ṣe rí Iyabo bó ṣe wà èmi ò rí bẹ́ni tó ń bá Lizzie jà. Ẹ̀yin lẹ ń jà. Mi ò rí Sister finish wa okay. Mi ò rí Iyabo bẹ́ni tó ń bá Lizzie jà. Popularity yẹn làwọn méjèèjì jọ ń gain. They are gaining from what is happening. Iyabo like the noise tí Lizzie ń pa. Iyabo is enjoying the noise. You say yes. I don't watch Lizzie. Tí bá pé mo máa ń wò mo lè wà triggered. But mo lè má like her. But I don't watch her. But body language Iyabo pẹ̀lú gbogbo nǹkan tó máa ń sọ tí gbogbo èèyàn máa ń sọ pé ṣé kò yẹ kí Iyabo ti ṣe kíní kan but tí máa ń rí nǹkan tí Iyabo máa ń ṣe. Ó yé yín. Tí máa ń rí nǹkan tí Iyabo máa ń ṣe mo máa ń wò pé no. Mo rí pé àwọn nǹkan táwọn èèyàn sọ báwọn èèyàn ṣe rí nǹkan tí Lizzie ṣe ẹ̀kọ́ ní Iyabo ṣe ń rí. Used to like Lizzie a lot before, even me. That was then. Tí kò ti dórí ṣe o ti tó kọ̀ wá lórí Instagram gbà ẹ̀ tó kọ̀ máa ń jó. That was then. But ní ìsìn náà kì í ṣe pé mo hate mi ò hate ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ lọ́rọ̀ torí kò bú mi kò ṣe pé fún mi kò ṣe kankan fún mi kò sí point. Mi ò dé lọ bá dẹ̀ wá bá mi mò ń lọ jẹ́jẹ́ mi.
ẹ ti understand mi lè torí pé Ìyábọ̀ ń sìn kí wọ́n lọ máa bú Lizzy èyí Lizzy olórí burúkú for what ṣẹ́ni tó ń bú ó sọ fẹ́ pé ara ń ta òun ni mi lè bí mo ṣe mi lè fagbára lọ máa gbèjà yàn Priscilla àárín kan tó ń ṣe náà kò dẹ̀ sọ para ń kàn òun kí wàá ń ti tèmi. ó kàn yẹ pé àwọn èèyàn ti enjoy kan máa gbèjà yàn jù kẹ́ ẹ fi ẹni tó ní ìjálẹ̀ kẹ́yìn máa gbèjà ẹ ti rí ọkùnrin yẹn kí ló máa pè kí ló porúkọ tibẹ̀ yẹn ọkùnrin ṣẹ́ ti rí kó wá bú Lizzy rí pé kí ló ṣe tó ṣe báyìí fún ìyá mi rí they are enjoying it. gbogbo wọn màmá wọn á ti pè wọn jókòó á ti sọ pé ẹ̀wẹ̀ jẹ́ kó máa ṣe nǹkan tó ń ṣe o jẹ́ kó ra máa ṣe nǹkan tó ń ṣe o because the truth of the matter is Lizzy make Ìyábọ̀ more popular simple either you take it or not. I've known Ìyábọ̀ for long I have known Lizzy for long lórí ọ̀rọ̀ wọn ṣe fíìmù yìí Ìyábọ̀ has never been this popular before. Lizzy Anjorin made that popular simple. Some people will not take it. That is your problem. That is my own opinion. And Ìyábọ̀ is gaining from what Lizzy is doing. Thank you. Ìyábọ̀ is getting more sympathy and Lizzy is getting more hatred. And Ìyábọ̀ knows it. That is why Timo is suffering pé Ìyábọ̀ cannot play the game Lizzy is playing. Torí ẹni Ìyábọ̀ ṣe máa bọ́sítà tó máa sọ pé fílẹ̀ ẹ má jà fún mi don't send anything to me. That is how she can play the game. Tí Ìyábọ̀ bá bọ́sítà tó bá play game tí Lizzy ń play gbogbo àwọn tó ń gbé business fún ló máa withdraw. She knows. But the way Lizzy tó ṣe ń ṣe òun ló jẹ́ káwọn èèyàn fẹ́ gbéṣẹ́ fún Ìyábọ̀. When you don't know when to stop, wàá end láti máa elevate ẹni tó ń bá jà. And even to me, I don't see ìjà pàtàkì kan láàrin wọn ju wípé wọ́n cash cruise lọ. They are ọmọ ní tíátà ni wọ́n. They are both actresses. They are enjoying it, they are cashing cruise. Tí Lizzy bá pàdé Ìyábọ̀ ojú ọlọ́mọ òtó kò ní ṣe nǹkan kan. Tí Ìyábọ̀ bá pàdé Lizzy lójú ọlọ́mọ òtó tí ò séyàn kankan bẹ́ẹ̀ kò ní ṣe nǹkan kan. They are both actresses. They know how to play their games. They are enjoying it. Ṣé ní gbogbo wọn ṣépè fún kíní kan ṣépè yẹn èpè tó máa ń ṣe nínú tíátà tó mọ̀ pé kò mọyàn yẹn ó ti mọ wọn lára wọ́n ti wò pé kò mọyàn kankan. Tó máa gbé wò dá nínú movie wọ́n máa ṣépè fúnra wọn máa lo owó wọ́n dẹ̀ mọ̀ pé kò òtún bá ń tẹ́ ni nǹkan tó máa ń fi gbogbo nǹkan tó situation nìyẹn. They see everything. Ìyábọ̀ gan rí gbogbo nǹkan tí Lizzy ṣe bí ìgbà tó wá ti movie ni. Gan rí gbogbo nǹkan tí Lizzy ṣe bí ìgbà tó wá ti movie ni. Sọ pé ó ṣépè fún ọmọ kókó, ó ṣépè fún lágbájá. Wọ́n máa ń gbé wò dání nínú tíátà náà tó fi ń ṣépè tó fẹ́ bá yàn kan lórúkọ jẹ́ àbí tó ń ṣépè fún yàn táwọn kan láwọn àjẹ́ tó dẹ̀ fẹ́ pa ẹni yẹn. Bẹ́ẹ̀ ló ṣe ń ṣe kò dẹ̀ kí n rí o. Bí Ìyábọ̀ ṣe ń wo Lizzy nìyẹn. Tí Ìyábọ̀ bá pàdé Lizzy níbi ojú ọlọ́mọ òtò Ìyábọ̀ ò ní bá ti Lizzy jẹ́ Lizzy náà ò ní ṣe bẹ́ẹ̀ kò ní ṣe kankan fún Lizzy tó bá kò ní ṣe kankan fún Ìyábọ̀ tó bá pàdé ẹ̀ lójú ọlọ́mọ òtò. Nothing. They won't do anything. They like what they're doing. They are hearty movie for both of you to elevate themselves. Lizzy made the other wife popular too. 100. Lizzy ló elevate wọn. Bí Fúnkẹ́ Akíndélé ṣe wà yẹn gan, ó fẹ́ kí Lizzy ṣe nǹkan tó ṣe fún Ìyábọ̀ Òjó kó ṣe fóun. Allah, these people àwọn ọmọ ní tíátà. They were. Ó ti yé yín. Mo sọ sí pé nǹkan tí Lizzy ń ṣe, Ìyábọ̀ Òjó ò tó bẹ́ẹ̀ láti ṣe. Kí Ìyábọ̀ Òjó bọ́ta kó wá ní Lizzy ó ti ṣépè fún àwọn ọmọ mi o kó wá gbé nǹkan síta kó máa ṣépè fún ọmọ Lizzy kó ṣépè látàrọ̀ dalẹ̀ ìjọ́ tó bá ṣe bẹ́ẹ̀ ni gbogbo nǹkan máa bàjẹ́ fún because àwọn èèyàn òun ní
àwọn èèyàn Lizzy believe nínú business tó ń ṣe nínú ọjà tó ń tà. Ìyábọ̀ Òjó believe nínú public media. I disagreed in theatre they are anonymous name, but Lizzy called the names of her. Sure. Okay, why is Ìyábọ̀ not doing anything? Why is Ìyábọ̀ not doing anything? So you think if anybody want to stop Lizzy from mentioning her name, she will like it? She like the way Lizzy is mentioning her name every day. That name, bí Lizzy ṣe ń dá orúkọ yẹn, òun elevate, she's making her she's making her more popular. She's making her more popular. Okay, ó ń jẹ́ kó ríṣẹ́ ṣe, ó ń jẹ́ kó rí gbogbo nǹkan ṣe. Why is Ìyábọ̀ Òjó quiet? You tell Ìyábọ̀ Òjó, tell Lizzy, let Lizzy, if you can do it, stop calling Ìyábọ̀ Òjó, stop mentioning Ìyábọ̀ Òjó for 1 year and come and see. Surely people want to celebrate Ìyábọ̀ Òjó, they will drop Ìyábọ̀ Òjó straight away. Ìyábọ̀ Òjó like to be celebrated, and that is the only way she can get the sympathy. Àwọn èèyàn tó ń sympathize, tó ní sympathy fún Ìyábọ̀ Òjó lórí social media, tó ń celebrate every second. They are doing it because of what Lizzy is doing. Do you want to tell me pé ṣé Ìyábọ̀ Òjó mọ fíìmù àti ju gbogbo àwọn Fúnkẹ́ Adélé lọ ni? What is she doing? Kí Lizzy tó máa sọ̀rọ̀ ẹ̀, àwọn wo ló sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó? Ta lórí Ìyábọ̀ Òjó? Ẹ wo, tó bá pè mí ni mo close mọ́ Ìyábọ̀ Òjó náà, máa ní kó filẹ̀ kó máa ṣe nǹkan tó ń ṣe. Ọlọ́run, truth must be told. Tó bá pè mí ni mo close mọ́ Ìyábọ̀ Òjó, máa ní kó má tiẹ̀ gbé lọ court filẹ̀. Àfi tó bá fẹ́ kó gbọ́ ẹ kú. Bẹ́ẹ̀ ni máa ṣe sòótọ́ fún. That is the truth. That is the truth. Filẹ̀ jẹ́ kó máa ṣe nǹkan tó ń ṣe. Kò lè èèyàn kan tí ò bá fún yàn lọ́mọ ò kí ń pọmọ yàn. Ẹni tí ò bá fún ẹ lọ́mọ ò lè gbọ́mọ ẹ. Ẹ ti gẹ̀ẹ́tì nǹkan tí mo sọ, ẹni tí ò fún ẹ lọ́mọ ò lè gbà. Ó kò ń sọ nǹkan tó ń sọ ni. Àǹtí Lizzy bá fi Ìyábọ̀ Òjó sílẹ̀ tó bá ń dárúkọ orí èmi yìí, àwọn èèyàn kankan ní wo Lizzy mọ́. Ó mọ̀ nǹkan tó jọ ṣe Lizzy pé both party ni. Tí Lizzy bá fi Ìyábọ̀ Òjó sílẹ̀ tó ń dárúkọ èmi yìí lójoojúmọ́, wọn ò ní wo Lizzy mọ́. Àwọn èèyàn kankan ní rí Lizzy mọ́. Tí Lizzy bá fi Ìyábọ̀ Òjó sílẹ̀ tó dárúkọ èmi yìí lójoojúmọ́, Instablog ò ní gbé. Tí Lizzy bá fi Ìyábọ̀ Òjó sílẹ̀ lọ́la fún 6 months, tó bá jẹ́ pé Fúnkẹ́ Akíndélé ló tún mú, Fúnkẹ́ Akíndélé á tún go higher. You say Ìyábọ̀ Òjó is gaining more. Ìyábọ̀ Òjó is gaining more. She's helping Ìyábọ̀ Òjó's career. Ẹni tó lóhun ti yàn pé ó máa build career, òun ni Lizzy. Ẹni tó lóhun ti yàn fún Ìyábọ̀ Òjó kó máa build career láì gbà kọ́bọ̀, òun ni Lizzy ń ṣe. Ṣé nǹkan tí mo sọ kò yé yín? Àwọn ti gbọ́. Ẹ mọ̀ pé mò ń sòtọ́ fún yẹn rí pé mi ò sọ̀rọ̀ wọn rí. Aniketola ní kì í sọ̀rọ̀ wọn, kí ni mo fẹ́ sọ lọ́rọ̀ wọn? Ó lọ sọ̀rọ̀ wọn àwọn tó jẹ́. Oh God. Èmi ò sọ̀rọ̀ òfo, ẹ mọ̀ pé mi ò dá sọ̀rọ̀ ranù. Èmi kẹ̀ mo ti wà àwọn méjèèjì pa, mo ti wò wọn pé àwọn méjèèjì wọ́n jọ ń gbádùn ara wọn ni. Free job. Free job ni. Tẹ́ bá ti ń sọ ọ̀rọ̀ yàn lójoojúmọ́, ẹ máa fọpọlọ yìí sí. Bitterness tẹ́ fi ń sọ yẹn. Lágbájá, ẹ ń tanra yín. Ẹ máa lift ẹni up ni. Because ìwọ̀n bá lè yàn ṣe nǹkan mọ́. Ẹ wo, Ìyábọ̀ Òjó gbádùn ẹ̀ kù. Ìyábọ̀ Òjó bó ṣe wà yẹn. Ìyábọ̀ Òjó. Ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín. Bí Ìyábọ̀ Òjó ṣe wà yẹn. Gbogbo show Lizzy ló ń wò. Ṣé ara máa ń ta ẹ̀yin? Ṣé rí Ìyábọ̀ Òjó bó ṣe wà yẹn?
she's a kind of person tó máa wo show Lizzy every time. Ó máa wo show Lizzy. Ṣùgbọ́n láwọn ibì kan kò ní like nǹkan tí Lizzy ń ṣe. Ṣùgbọ́n nǹkan tó wọ́n achieve ń bẹ. Ìyábọ̀ Òjó is a kind of person tó lè ṣe anything for noise on social media. Òtítọ́ bí mo ti sọ tèmi. Ìyábọ̀ Òjó is a kind of person that can do anything to gain the popularity. Ó like the noise. She like that. Èmi ló ń sọ̀rọ̀ ẹ̀bẹ̀ yẹn èmi nìyẹn. Ó like it. She likes it. Bó ṣe wà yẹn ó ń wí ẹ̀ ni. Nǹkan tí ọmọbìnrin yẹn ṣe mi ò like ẹ̀. Ṣùgbọ́n nǹkan tí mò ń gain mo love ẹ̀. Nǹkan tó ń ṣe nìyẹn. Nǹkan tó ọmọbìnrin yìí ń ṣe, nǹkan tí Lizzy ń ṣe ó ń bí mi nínú. But nǹkan tí mò ń achieve mo love ẹ̀. Nǹkan tí Ìyábọ̀ Òjó ń ṣe nìyẹn. Ìyábọ̀ Òjó like noise. Ó like carry me. Èmi mo wà ń bẹ̀. It is me. It is me. They're talking about me. She liked it. And that is what Ìyábọ̀ Òjó is doing. Abi Lizzy is doing on daily basis. Bẹ́ẹ̀ni. She can do anything to get that noise. All the attention she is seeing on social media platforms is because of Lizzy. And Ìyábọ̀ Òjó will not want that to stop. Ìyábọ̀ Òjó is now loved by APC people because of what Lizzy is. I'm telling you. If you love Lizzy, tell Lizzy to stop talking about Ìyábọ̀ Òjó. If you love Lizzy, tell Lizzy to stop talking about Ìyábọ̀ Òjó for the whole 1 year and see. 6 months péré, stop talking about Ìyábọ̀ Òjó. Lizzy. Ẹ bá mi share fún Lizzy ọ̀hún gangan. Gbọ́. Tó bá jẹ́ pé lóòótọ́ ló mọ̀ nǹkan tó ń ṣe. Stop talking about Ìyábọ̀ Òjó. 6 months péré kó wá kọ date jọ tó stop yẹn sílẹ̀ kó má wá sọ nǹkan tó jọ rárá má sọ̀rọ̀ lọ sọ́dọ̀ ẹ̀ rárá anything tó bá ṣe má wo bẹ́ẹ̀ gbogbo ẹ̀ má dáhùn ṣe nǹkan míì kó wá wo 6 months. Sis, cut this show please. Listen to here. Oh no, I'm telling you. Mi ò mọ̀ pé máa sọ̀rọ̀ mi bá sọ̀rọ̀ rẹ̀ lórí Facebook. I just want to. Mi ò mọ̀ pé máa sọ. I see them. I don't talk about them. And I'm always wondering when people. Mama was surprised when I see people say, Tolani, you never want to talk about Lizzy because you don't want her to drag you. Drag me? You have shared it. Please share this video. Drag me. So you think Lizzy will achieve anything from dragging me? Drag me? For what? That's what I'm telling you. Everybody would just listen. Fake love on social media is too much. Let Lizzy drop Ìyábọ̀ Òjó for 6 months and see all of the platform will drop Ìyábọ̀ Òjó. Ọlọ́run gbọ́. They will drop. People will drop. Go back. They will drop Ìyábọ̀ Òjó. Nobody will like it between what you shake me for me. Nobody. Kò sẹ́ni kankan tó máa wò. I told you. I said it earlier. I don't watch Lizzy. Mi ò tí jókòó fún 5 minutes kí n wo Lizzy rí. Ọlọ́run dẹ̀ rí mi kí n wo Lizzy rárá. But àwọn bòmí tó ti máa ń cut àwọn ṣékélé yẹn, I listen to it once in a while, not everything. Ẹ kò wá gbọ́ díẹ̀ kẹ́ tí mo tó fẹ́ nǹkan tó ń sọ pé this not same náà ni. Nǹkan tó ń ṣe náà ni. Ṣé you get? Kò sẹ́ni kankan tó máa láìpẹ́ tó ti ṣépè fọmọ. I understand. Àwọn èèyàn sọ pé okay o Ìyábọ̀ Òjó ti bà case ara ẹ̀ jẹ́ ó ti lọ bá ilé ṣe ó ti bá àwọn èèyàn kan ṣe ó ti lọ dárúkọ Lizzy Anjorin ó ti ṣe kinní kan ó ti bá case ara ẹ̀ jẹ́ ṣé Priscilla náà ti ṣe show fún Lizzy rí ni ẹ jókòó kẹ́ gbọ́ ẹ jọ ṣé Priscilla náà ó ti dárúkọ Lizzy rí show náà ti ṣe nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe rí ìyẹn gangan fúnra rẹ̀ gan make any case náà they are not doing anything they are happy they are gaining what they are gaining these people Priscilla, Ìyábọ̀ Òjó, their family, they like attention. Simple as that.
They pick attention, they pick the noise over every other thing. They pick attention over gbogbo nǹkan. They don't care about every other thing than that attention. The attention the people are giving them, the attention the bloggers are giving them, they are enjoying it. It's making them, and that is their job. You can't fault them for that. They make money on social media. When people stop talking about them, how will they make money? They make money on social media. This is where they don't really conject. This is their job. More shisha bullet want to make owo. They make money on social media. They cannot stop. They can't only stand the key our bloggers can drop one. They love the way Lizzie is dragging their names in the mud, and they love the way our bloggers elevate one. Do you know what it takes if all the bloggers talking about you? You make that money. When all the bloggers talking about you, either negative or positive, you are in money. Negatively or positively, blogger to you make that money. Eti gbàgbé pé ìgbà tí gbogbo blogger bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àwọn Kim Kardashian, ìgbà yẹn náà Kardashian make it. That is how they make their money. Nobody post Priscilla before. Lizzie start everything. She started it. She made them. She elevated them. Their family, the whole family. Okay, do you go hello Berry? Boya Priscilla to make a case against Lizzie. Bó ṣe ń ṣe tó. Ẹ máa ní ó ṣe pé fọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí. Wọ́n ṣe bẹ́ẹ̀ tí ò rí ni. They will not do anything because they are enjoying it. This family, they are attention seekers. I don't hate them. I don't hate Lizzie. Ẹgbọ́n ṣe ti yín, èmi ò lè hate èèyàn sí nǹkan. Ẹ lè máa jà. Kẹ́ máa cry more than the bereaved. Kẹ́ máa jà fún ẹni tí ò jà. They shows the positive part of the game. Gbogbo nǹkan tí Lizzie ṣe yẹn. Thank you. They shows the positive part. Nǹkan báyìí, this is what we are achieving in this. This is our gain. They snub the lost and concentrate on the gain. Good evening, today's man. They won't snub lost and won't concentrate lórí gain. What they are gaining more. Because of the bloggers tí wọ́n celebrate Ìyábọ̀ bẹ̀rẹ̀ sí ní gba ó gbaṣẹ́ ó ń gba advert ó ń gba gbogbo nǹkan ó ń gba sponsorship gbogbo nǹkan just because tó bá ti post pen yìí pé pen yìí o àwọn ń ta o àwọn ṣe kíní kan o please go and get your own pen. All the bloggers will start picking that thing and start doing advert. Free advert ní gbogbo blogger ṣe fún Ìyábọ̀ Òjó. Tí Ìyábọ̀ bá gbé kíní síta tó bá gbé ṣàì fún pé kó ṣe advert lé lórí tó bá wá polówó ẹ rí gbogbo àwọn blogger tó máa bá gbé kíní kan o Ìyábọ̀ Òjó ń ta pẹ́ńsù ó ń ta pẹ́ńsù bẹ́ẹ̀ ni pé wọ́n rí pẹ́ńsù rí. That is the plus for àwọn tó gbéṣẹ́ fún. It is not easy for you to do advert on anything and other bloggers will take that advert wọ́n máa gbé. But they are doing it because of what Lizzie is doing to Ìyábọ̀. Some people are doing it pé okay o káfi spicy Lizzie Anjorin, and they are doing it pé at the end of the day they wọ́n elevate Ìyábọ̀ Òjó. Tẹ́ bá lọ wo lórí Google sí bí wọ́n ṣe sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó in the last 2-3 years wọ́n ti sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó bẹ́ẹ̀. It's not about because of the wedding. Don't say because of the wedding wọ́n kọ́ lọ́mọ ìwà àkọ́kọ́ ṣe ìyàwó. Gbogbo ìyàwó tẹ́ ẹ rí tí Priscilla ṣe yẹn nítorí Lizzie ni ó ṣe go viral. Tí Lizzie ò bá kí sọ̀rọ̀ Ìyábọ̀ rárá wọ́n máa ṣe wedding yẹn kò sẹ́ni tó máa rí nǹkan tó special ń bẹ̀. Gbogbo wedding tó ṣe yẹn tí Lizzie ò bá kí sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó kò sẹ́ni tó máa rí nǹkan tó ṣe tá a rí wedding gown bẹ́ẹ̀ tó rí yẹn. Wedding gown Priscilla tá a ṣe bẹ́ẹ̀ tá a rí wedding gown rí yẹn torí Ìyábọ̀ Òjó ni gbogbo èèyàn ṣe wo wọ́n ṣe concentrate lé wedding yẹn. The other wife is now able to mingle with important people because of Lizzie. I am telling you.
I am telling you. Gbogbo àwọn tó kù tí Lizzy ń bájà, they cannot make it. They can't be important. Reason ni pé they are answering Lizzy. One day Lizzy lòun back to back. Once you start answering Lizzy back to back, ní tó bá tí Lizzy bájà ti ń bú ẹ ṣá máa wò. Ìyábọ̀, she knows how to play that game. I'm telling you, I give it to her. She doesn't want Lizzy to stop, and Lizzy is not stopping because she knows tó bá ti ní pé gbogbo ẹ tó ti dá lọ díẹ̀ o, Ìyábọ̀ Òjó will come out. The last show tí Ìyábọ̀ Òjó ṣe yẹn kò necessary. Ó mọ̀ọ́mọ̀ wá ṣe ni. Tó bá ti wá ṣe ìṣó yẹn, àwọn èèyàn á tún padà sí bí ìgbà tó ń recruit àwọn èèyàn. I tell you, bí ìgbà tó jẹ́ pé ẹ ti gẹ́ẹ̀tì kan tí mo sọ. Tó bá tí gbogbo ẹ bá ti die down díẹ̀, Ìyábọ̀ Òjó wá padà wá ṣe show. Tí Ìyábọ̀ Òjó bá tún wá ṣe show, ṣé ní gbogbo àwọn blogger tó ti fẹ́ gbàgbé Ìyábọ̀ Òjó, they will come back to normal. Wọ́n á tún padà síṣẹ́ bí ìgbà tó lọ pa tó tún lọ tó recruit àwọn blogger padà sẹ́nu iṣẹ́. Wọ́n á tún bẹ̀rẹ̀ sí celebrate. Mother, Queen Mother, I love what Queen Mother said. Queen Mother, oh, I love what Queen Mother. Bẹ́ẹ̀ ni pé wọ́n rí Queen Mother rẹ̀. Wọ́n ní help me tell Lizzy to come and fight me o. Tí Lizzy bá ti bẹ ìjà tó bá ti dá lóhùn, Ọlọ́run jẹ́ kí èèyàn rógo lò. Don't answer her. Ẹ wo, bó bá ṣe wù yín ní kẹ́, etí tó bá fún ìwù yín ní kẹ́ fi gbọ́. Me, I have spoken. You will not see me talking about it tomorrow. Lè rí mi kí n sọ̀rọ̀ pa lọ́la. I just dey look. I've never spoken about them. I've spoken about them when those things started. Tí mo appeal sáwọn méjèèjì pé kọ́ máa jà pé ìgbà wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbà yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gógógógó ni. Bóyá wíìkì tó bẹ̀rẹ̀ yẹn ni mo dá sí. That was a long time. But mi ò sọ kankan pa ẹ̀ mọ́. Mi ò sọ kankan pa wọn mọ́. Then I appeal to both of them. Kí ló dé? Ẹ̀yin tá à ń wò nù movie. Kí ló wá fàjà? That was there. Ṣùgbọ́n láti ìgbà yẹn, mo ṣe bẹ́ẹ̀ ni tí ò rí wọn. Tí mo ti rí nǹkan tó tún ṣe, mo ti rí tó sì ń ṣe, mo ti rọra, mo ti gbójú. Mi ò wò ó. Because kò sí point. Abi? So if you have any other things to say, Stephanie, come up. Tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ sọ nípa ọ̀rọ̀ wọn Lizzy àti Ìyábọ̀ Òjó, come up and talk about it. Oh yeah, come up. Tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ sọ nípa ẹ̀. If you don't agree with me, let me understand you. Because Ọlọ́run kọ́kọ́ kì í sọ̀kalẹ̀ wá kó wá help anybody. This is how life is. This is what life is all about. Even the ìyálé yẹn, she make that ìyálé popular and she make her rich. She make her be somebody. Because she's talking about her every time. Why do you have to do that? You don't have to talk about her. Just leave them alone. Ẹni àbáwí ọba jó gbọ́. So it's not, I don't mean. Me ọkọ bú mi kò èmi máa gbójú mi rí. Me I don't care. I don't care. I don't care. Me I don't want popularity. I don't want that name, that yamayama. Me ò fẹ́ popularity. If anybody talk about me, that's so I just dey look. That's so I go just dey look.